àjọ afarajológun Peace Corps gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ti ṣetán láti ṣe ìdásílẹ̀ rẹ̀. Àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ṣe ìpàdé papọ̀ láti fọwọ́sowọ́pọ̀ lórí àbádòfin tí yóò ṣe ìdásílẹ̀ àjọ afarajológun Peace Corps. Gẹ́gẹ́ bí àbọ̀ tí alága ìpàdé ọ̀hún tí ó jábọ̀ fún ilé lónìí Ọjọ́bọ̀ Thursday, Ọ̀nàrẹ́bù Babangida Ibrahim, ó jábọ̀ fún ilé wípé àjọ afarajológun Peace Corps yóò máa ṣiṣẹ́ fún ìdàgbàsókè, yóò sì tún jẹ́ ọ̀nà kan gbòógì tí yóò pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́. Ó fi kún un wípé Peace Corps, àwọn iṣẹ́ wọn tó ṣe kókó ni wípé láti jẹ́ kí àlàáfíà fẹsẹ̀ rinlẹ̀ láàrin ìlú. Wọ́n ó sì máa wà ní ojúlalákàn fi sọ́rí fún àwọn ará ìlú. Nígbà tí àwọn aṣòfin ń jíròrò lórí àjọ afarajológun Peace Corps ọ̀hún, ọ̀rọ̀ ọ̀hún fẹ́ dàbí fàǹfà láàrin wọn. Ṣùgbọ́n àbádòfin náà ó ti dé iwájú Ààrẹ Muhammadu Buhari láti buwọ́ lù. Bẹ́ẹ̀ bá gbàgbé, àbádòfin Peace Corps wọ́n kà sí ilé ìgbìmọ̀ aṣòfin kékeré àti àgbà létí ní ọdún 2020. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ọ̀kan lára àwọn aṣòfin tí wọn ò fi ààyè gbà láti sọ̀rọ̀ lórí àbádòfin ọ̀hún, ó sọ báyìí wípé ìwé àbádòfin láti ṣe ìdásílẹ̀ àjọ afarajológun Peace Corps ó ti yájú láti dé iwájú Ààrẹ Muhammadu Buhari fún ìbuwọ́lù. Ṣùgbọ́n báyìí àti gbẹ́ngbú àti ahéré ìdásílẹ̀ àjọ afarajológun Peace Corps yóò fẹsẹ̀ múlẹ̀ láìpẹ́.